Africa Content TV. African Content TV. Please like, share, subscribe and press the notification button for the latest update. This is the arrival of King Saheed Òṣùpá Obanla at the new hotel opening in Ibadan.
ènìyàn lóye ká máa tẹ̀lé. Lèmi máa ń pẹ́ wá fún. Orin tó ti lọ tẹ́lẹ̀ tó tó jẹ́ kó dé. Abáwọn kára lèmi máa ń pẹ́ wá fún. Orin tó ti lọ tẹ́lẹ̀ tó tó jẹ́ kó dé. Mágbẹ́tẹ̀ lẹ́yìn èdè ṣe é gbójúlé. Ọlọ́run ọba ló gbẹ́kẹ̀ ọba tó gbójúlé. Mágbẹ́tẹ̀ lẹ́yìn èdè ṣe é gbójúlé. Ọlọ́run ọba ló gbẹ́kẹ̀ ọba tó gbójúlé. Isatika wajala luka, jalla jala luka. Orí omi kú kálẹ̀ ọ̀sán. Ẹjọ́ tó ti pàdé tó bẹ̀rẹ̀ àwọn òfin ìdọ́kọ̀. Ẹjọ́ tó ṣe lẹ́sìn yẹn máa máa lè ní Amzat, mo sì jáàbọ̀. Mo ti dọ̀mọ̀ ẹsẹ̀ lẹ́sìn Mákindé. Aláṣẹ ìdìbò bá lẹ gbogbo mẹ̀kúnnù pátápátá. Ìwọ bá lọ́dún jẹjẹrẹ mẹ̀kúnnù. Ẹgbẹ́ bá tó ń pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀, kọ̀bí ni.
ọlọ́wọ́n bá